Ẹ kú dédé àkókò yìí gbogbo olólùfẹ́ ìkànnì Jígí Alára 24 tó kalẹ̀ sí ìlú Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́, ilé tí a ti ń kọ ìròyìn bíi àkọlé ètò tó jẹ́ wípé pẹ̀lú ìmísí Odùduwà ní gbogbo ọ̀rọ̀ tí ó ń jáde lẹ́nu àwa. Ẹ̀yin olólùgbọ́ wa, ẹ ṣé bí ẹ kúkú ṣe bá wa kálọ ní gbogbo ọjọ́ ní gbogbo ìgbà. Ojú tẹ kúkú fi ń wò wá kò ní fọ́, etí tẹ sì fi ń gbọ́ wa náà kò ní dì. Ajíbádé Emmanuel Olúwatómọ̀ ní orúkọ títí ẹ̀mí. Ìròyìn tí mo sì mú wá fún yín lónìí ni àwọn Lakurawa pa ọmọ ogun 4 ní Sokoto. Ìròyìn rèé lẹ́kùnrẹ́rẹ́. Ìbànújẹ́ ti ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Sokoto lẹ́yìn tí àwọn afurasí àwọn ọmọ ẹgbẹ́ Lakurawa kọlu ìlú Kebbi ní Kebbi Local Government Area. Gẹ́gẹ́ bí ìròyìn Jígí Alára ṣe sọ, ọmọ ogun 4 ni wọ́n ti pàdánù ẹ̀mí wọn nínú ìjà tó wáyé láàrin àwọn ọmọ ogun àti àwọn afurasí náà. Ṣùgbọ́n ní àkókò tí ìròyìn náà jáde, a kò tí ì rí ìmúdájú tó dájú láti ọ̀dọ̀ Nigeria Army pé ọmọ ogun 4 náà ti kú. Ìkọlù náà wáyé ní ọjọ́ Ẹtì ní Kebbi. Àwọn afurasí náà tí ìròyìn sọ pé ó ju 300 lọ wọ ìlú náà pẹ̀lú alùpùpù, wọ́n sì bẹ̀rẹ̀ sí ń kọlu àwọn ibì kan. Wọ́n kọlu àwọn ṣọ́ọ̀bù, ilé ìwòsàn àti àwọn ọkọ̀ ayọ́kẹ́lẹ́ kan. Àwọn ọmọ ogun tí wọ́n wà ní ibùdó kan ní ẹ̀yìn ìlú náà gbọ́ ìkọlù náà, wọ́n sì jáde láti lọ dojúkọ àwọn afurasí náà. Nígbà ìjà náà, àwọn ọmọ ogun 4 ni wọ́n sọ pé wọ́n ti lè kú, ṣùgbọ́n àwọn ọlọ́pàá ní Sokoto sọ pé wọ́n sì ń gba ìròyìn tó jọ nípa ohun tó ṣẹlẹ̀, wọ́n sì kọ̀ tilẹ̀ fi ikú àwọn ọmọ ogun náà múlẹ̀. Lẹ́yìn ìjà pẹ̀lú àwọn ọmọ ogun náà, àwọn afurasí náà wọ àárín ìlú Kebbi. Wọ́n lọ sí agbègbè kan tí wọ́n pè ní Sabon Gari, níbi tí wọ́n ti ń wọ àwọn ṣọ́ọ̀bù kan. Gẹ́gẹ́ bí ìròyìn náà ṣe sọ, wọ́n gba ọ̀pọ̀ fóònù àti búrẹ́dì kúrò nínú àwọn ṣọ́ọ̀bù. Ìṣẹ̀lẹ̀ náà ti fa ìbẹ̀rù láàrin àwọn aráàlú Kebbi. Ọ̀pọ̀ ènìyàn bẹ̀rù fún ẹ̀mí àti ohun ìní wọn, pàápàá lẹ́yìn tí àwọn ọ̀daràn náà fi wọ inú ìlú. Àwọn aláṣẹ ààbò ń ṣiṣẹ́ láti rí i pé ààbò padà sí agbègbè náà. Ọ̀rọ̀ náà ti tún fi hàn pé ìṣòro ààbò sì jẹ́ ọ̀rọ̀ pàtàkì ní àwọn apá kan ní àríwá Nàìjíríà. Àwọn aráàlú fẹ́ kí àwọn ẹ̀ka ààbò túbọ̀ pọ̀ sí i kí àwọn ènìyàn lè máa gbé àti ṣe iṣẹ́ wọn láìsí ìbẹ̀rù. Àwọn ọlọ́pàá ti bẹ̀rẹ̀ sí kọ ìròyìn tó jọ nípa ìṣẹ̀lẹ̀ náà, nígbà tí àwọn ọmọ ogun náà sì ń ṣe iṣẹ́ wọn láti mú ààbò padà sí ìlú náà. Ní báyìí, ohun tó ṣe pàtàkì ni pé ìwádìí ń bá lọ láti mọ iye àwọn ènìyàn tó pàdánù ẹ̀mí, àwọn tó farapa àti bí ìkọlù náà ṣe bẹ̀rẹ̀. Àwọn aráàlú sì ń retí pé àwọn aláṣẹ yóò ṣe ohun gbogbo tí wọ́n bá lè ṣe láti dáàbò bo àwọn ènìyàn àti láti dènà kí irú ìkọlù náà má bàa tún ṣẹlẹ̀ mọ́. Ẹ ṣé, báyìí ní àrìmọ́ fún orí ìròyìn títí òní. Ó dàbọ̀. Ìkànnì Jígí Alára 24, bàbá gbogbo.